هادي له والكلام وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها أحد إلا هالك ومن بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد عباد الله إن شهر الرجب ويسمى رجب الحرام وقال لأنه أحد الشهور الأكبر الحرم التي يحرم فيها القتال وذلك أمر كان متعرفا ومنشورا منذ الجاهلية ويسمى رجب الفرد عن الشهور الثلاثة الباقية من الأشهر الحرم وأربع لأنه القعدة وذو الحجة والمحرم تأتي تباعا متوالية بعدها وراء بعد ولكن رجب يأتي بعد ذلك ب5 شهور. أدعو فún Allah subhanahu wa ta'ala atọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀fà nàbí sallallahu alaihi wasallam ìkẹ́ náà kó mọ bá gbogbo àwọn sàábí ànábì lápapọ̀ àtàwọn ará ilé ànábì àti gbogbo olùfi dáadáa tẹ̀lé ànábì tí è di ọjọ́ ẹ̀san tàbí ọlọ́run nínú àánú ẹ̀ kó mọ́ sáì sí àwa náà ní ọ̀kanú ẹni tí ìkẹ́ náà ó lè pàbá kalẹ̀bà àwánú ẹni tí yóò wánú ẹni tọ́lọ́run yọ́nú sí láyé mi àti lọ́la al-qiyāmah. àwọn ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ kí a lọ mọ̀ dájú nípa wípé àwọn ashhurul hurum àti wà nínú ẹ̀ àwọn oṣù àbọ̀wọ̀ ilé tó jẹ́ sí pé ọlọ́run ọba àlékè ọlá nínú òǹkà tí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ nínú oṣù àbọ̀wọ̀ náà ni oṣù tá wà nínú ẹ̀ tá mọ̀ sí Rajab tí ń ṣe oṣù keje nínú oṣù ojú ọ̀run. àwọn tá wá jẹ́ ẹrúsìn ọlọ́run a gbọ́dọ̀ wòye àbí ká mọ̀ lámọ̀dájú nípa wípé àwọn nǹkan tán bá pè ní nǹkan àbọ̀wọ̀ kí ni ṣẹ̀ríà fẹ́ jẹ́ ká ṣe nínú ẹ̀ kí ni wọ́n sì fẹ́ jẹ́ kí a ṣe nínú ẹ̀. oṣù Rọ́jàbù yìí a rí pé nílẹ̀ Yorùbá tán bàbá ọba tú náà máa ń pè ní oṣù arúgbó pé oṣù arúgbó wọn náà máa ń gbààwẹ̀ arúgbó nínú ẹ̀ so a débẹ̀ náà ní ẹyọ kọ̀ọ̀kan. oṣù yìí bákan náà wọ́n tún máa ń pè ní Rajabul Haram Rọ́jàbù abọ̀wọ̀ torí pé nínú àwọn oṣù mẹ́rin eléyìí tó yẹ pé Ọlọ́run ọba àlékè ọlá gbé ọlá fún tán ní ọwọ̀ púpọ̀ tó jẹ́ sí pé wọ́n ṣe léèwọ̀ níbẹ̀ ká máa jagun yẹn nígbàtí Islam ò ti dé pàápàá jùlọ ìgbà tí Islam tó wá dé wọ́n tún wá ṣe nǹkan yẹn léèwọ̀ gan tó gbé àwọn Lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbàtí Islam ò ti dọ́dọ̀ wọn tó bá ti di àwọn oṣù àbọ̀wọ̀ yẹn wọ́n yé fi oṣù náà ṣe nǹkan burúkú wọ́n gbọ́wọ̀ fún púpọ̀. ilé ni oṣù ilé tó jẹ́ pé Ọlọ́run fúnra rẹ̀ ló gbé yìí fún ló bọ̀wọ̀ rẹ̀. àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn sì ní àwọn mẹ́ta nínú rẹ̀ wọ́n tẹ̀tẹ̀léra wọn àlàyé padà débẹ̀. Rọ́jàbù yìí nìkan ló dá dúró tó wà láàrin Jumada Akhira sí Sha'ban àrin méjì ló wà ní tiẹ̀. oṣù yìí kìí ṣe pé bóyá làákà ìwà ń da fi wò pé oṣù yìí ó jẹ́ oṣù àbọ̀wọ̀ nínú àwọn oṣù ilé tí Ọlọ́run ọba àlékè ọlá tí ó pè ní oṣù àbọ̀wọ̀ bí kìí ṣe pé Ọlọ́run náà ni ó sọ bá ń fún wa nínú Suratu Tawbah. Allah subhanahu wa ta'ala ó jẹ́ yíya pé inna iddata shuhur 'inda Allahi 12 shahran dájú àwọn oṣù lọ́dọ̀ Ọlọ́run èyí tí ń ṣe déédé ọdún kan 12 náà ni bó sì jẹ́ pé kò sí nínú nǹkan tó dàrú pé oṣù mélòó ní ń kárí ọdún kan oṣù 12 náà ni oṣù 12 wá ní bọ́lọ́n ṣe gbé kalẹ̀ lẹ́nu fi kitabillahi nínú àkọọ́lẹ̀ tọ́lọ́n yawma khalaqa samawati wal arda látọjọ́ tọ́lọ́n ti dá sánmà àti ilẹ̀ ni ó ti ṣe oṣù 12 yẹn ló ti ṣe ní oṣù tí ń kárí ọdún. Ọlọ́run ọba àlékè ọlá wá ní minha nínú àwọn oṣù 12 yẹn ń bẹnu ẹ̀ arba'atun hurum àwọn oṣù mẹ́rin kan tó jẹ́ àbọ̀wọ̀
so ibi náà láti rí pé àwọn oṣù mẹ́rin kan bẹ tó jábọ̀wọ̀ àmọ́ Ọlọ́run wá dákọ pé oṣù báyìí oṣù báyìí oṣù báyìí ilé oṣù àbọ̀wọ̀ nínú Qur'an àlàyé rẹ̀ ọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam láti rí Ọlọ́run wá ní dhalika dinul qayyim ìyẹn ní ẹ̀sìn ilé tó dúró dédé tí ò sí ẹ̀wọ̀ ọ̀wọ́ kankan bẹ̀ Ọlọ́run wá ní fala tazlimu fi inna anfusakum inú àwọn oṣù àbọ̀wọ̀ yìí ẹ má ṣàbòsí fẹ́mi ara yín bẹ̀rù ìgbà táwọn mufassirun tí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn oṣù àbọ̀wọ̀ yẹn tí èèyàn bá lékún ní ìjọsìn ilé tí èèyàn ń ṣe bọ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀ ládá èèyàn yóò lékún èèyàn ó gba àwọn ẹ̀san ilé tó jẹ́ pé àrà ọ̀tọ̀ lónà bákan náà ní téèyàn bá ń wọ ẹ̀ṣẹ̀ nínú àwọn oṣù àbọ̀wọ̀ yẹn ẹ̀ṣẹ̀ tí èèyàn ó tún gbà lọ́dọ̀ Ọlọ́run yóò tún kún lékè ń kàjú ordinary àwọn ọjọ́ tí ìsinú oṣù àbọ̀wọ̀ lọ láti gbọ́dọ̀ kíyèsára gbogbo ẹni tó bá jẹ́ pé ń máa ń jàǹbá tẹ́lẹ̀ ń máa ń parọ́ ń máa ń jalè ń hùwà gbèrè ń mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwà ilé tó jẹ́ pé ṣẹ̀ríà lòdì sí irú ẹni náà tó bá wá di àwọn oṣù àbọ̀wọ̀ yìí tí bá tún sí àwọn àwà yẹn ẹ̀ṣẹ̀ tí ó máa gbà nínú àwọn oṣù àbọ̀wọ̀ yẹn torí pé ó bọ̀wọ̀ àwọn oṣù tọ́lọ̀ ń gbọ́lá fún ẹ̀ṣẹ̀ yẹn náà tó ga yóò bù háyà ìyẹn ló fà á tí àfáwà àgbà tí a mọ̀ sí Abi Bakr Nufay ibn al-Harith wọ́n fi gbàdífì kan wá látọ̀dọ̀ Annabi sallallahu alaihi wasallam hadith tí wọ́n gbà wá látọ̀dọ̀ Annabi wọ́n lá Annabi sallallahu alaihi wasallam sọ pé az-zamanu qad istadara ka ihatihi yawma khalaqa as-samawati wal ard pé ìgbà tẹ́ rí ó tún ti yí padà gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ torí pé tá bá padà dé Dhul-Hijjah oṣù Ájì tí ń ṣe oṣù ẹlẹ́ẹ̀kejìlá nínú ọdún ní oṣù Islam a rí pé tóṣù yẹn bá ti lè kólẹ̀ oṣù mí ò tún bẹ̀rẹ̀ tí ń ṣe Muharram Ànábì wa ní sẹ́rí tí ń jẹ́ ìgbà ó ti yí padà gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ lọ́jọ́ tọ́lọ́run ti dá sánmà àtilẹ̀ bí ṣe ń ṣẹlẹ̀ náà nù Ànábì wa ní as-sannatu 12 shahran in ta ń pè lọ́dún oṣù méjìlá náà ní o minha arba'atun hurum Ànábì ní nínú oṣù méjèèjìlá yìí àwọn oṣù mẹ́rin kan wá ń bẹ́ẹ̀ tó jẹ́ oṣù àbọ̀wọ̀ tó yẹ pé fún Ọlọ́run ló gbé yìí fún àwọn oṣù yẹn Ànábì wa ní thalathatun mutawaliyatun àwọn mẹ́ta ń bẹ́ẹ̀ wọ́n tó tẹ̀léra wọn nínú mẹ́ta tó tó tẹ̀léra wọn láti rí Dhul-Qa'dah wa Dhul-Hijjah kò tí kálukú ọmọ ìdùnnú lónìí rànán yìí tó wá tó tẹ̀léra wọn wal Muharram náà ni oṣù Muharram ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn ni oṣù kọkànlá ọdún oṣù kejìlá àti oṣù kínní mẹ́tẹ̀ẹ̀ta ó tó tẹ̀léra wọn ni àwọn oṣù àbọ̀wọ̀ náà Ànábì sallallahu alaihi wasallam wá ní wà Rajab Mudar àti Rajab tó jẹ́ oṣù eléyìí tá wà nù èyí táwọn ọ̀rọ̀ wọn ń pè ní oṣù arúgbó tó wọ́n ń pè ní Rajab Mudar torí pé àwọn ìran kan tí wọ́n ń jẹ́ ìran Mudar àwọn jẹ́ni tó jẹ́ sí pé wọ́n a máa gbé ọlá púpọ̀ fún oṣù yìí wọ́n máa ń bàbàrà oṣù yìí wọ́n ewu àbàjẹ́ pàápàá nínú oṣù yìí wọ́n máa ń sọ àwọn èèyàn náà lára nínú àbàjẹ́ ní wúwù nínú oṣù yìí láwọn ìran Mudar yẹn torí ẹ̀ ni wọ́n fi ń pè ní Rajab Mudar Ànábì sallallahu alaihi wasallam ó wájú yí wa pé oṣù yìí mẹ́rẹ̀ẹ̀rin lóṣù àbọ̀wọ̀ Dhul-Qa'dah Dhul-Hijjah Al-Muharram àti Rajab ṣé wá rí ibi tí nǹkan wá wà ní pé bí àwọn oṣù yẹn ṣe ní ọ̀wọ̀ tó ṣé mọ̀ pé ẹ̀rí náà la fi mọ̀ pé oṣù báyìí ó lọ́wọ̀ ju àwọn oṣù yòókù lọ àwa gbọ́dọ̀ ṣe nǹkan kan nínú ẹ̀sìn Islam àyàfi nǹkan tí wọ́n bá ní ká ṣe nínú àwọn oṣù yẹn torí pé a lè mọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ sọ pé àwọn oṣù mẹ́rin kan bẹ tó jẹ́ oṣù àbọ̀wọ̀ Ànábì náà ló wá ṣàlàyé àwọn oṣù mẹ́rin fún wa ó sì ṣàlàyé ń tá ṣe nínú àwọn oṣù kọ̀ọ̀kan nínú oṣù mẹ́rin a wá máa ṣe àwọn àlàyé kan ilé tó jẹ́ sí pé Allah subhanahu wa ta'ala yóò gbà wá láàyè láti lè gbìyànjú láti ṣe àwọn àlàyé yẹn bàbá ṣe kápá òun náà ni nípa àwẹ̀ gbígbà nínú oṣù yìí a rí pé níjọ́njọ́ wọ́n sọ pé àwọn bàbá wọn máa ń gbàwẹ̀ arúgbó so àwẹ̀ arúgbó ǹjẹ́ àwẹ̀ kan bẹ nínú ṣẹ̀ríà Islam gan
tó jẹ́ sí pé lódodo àwẹ̀ arúgbó ni pé arúgbó náà fi sọrí. Ramadan tó jí ọ̀ranyàn gan ṣẹ̀ríà Islam gbà pé tí àgbàlagbà ẹni tó bá ti dàgbà dé stage kan tí ò wá ní kápá àti lè gbàwẹ̀ kí wọ́n máa san fídíà kí wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ dípò àwẹ̀ tí wọ́n gbà. Ṣé ṣẹ̀ríà níwàá tó wá gbé àwẹ̀ kan gbòógì kalẹ̀ fún arúgbó pé àwẹ̀ àwọn arúgbó ni. A sì mọ̀ pé nínú ṣe sí lọ́pọ̀lọpọ̀ ni pé táwọn arúgbó bá ti dàgbà dé stage kan wọ́n lè mọ́ láǹfààní àti lè máa jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ o, ṣùgbọ́n àsìkò tó bá bùkátà oúnjẹ náà wọ́n gbọ́dọ̀ jẹ lásìkò. Kìí ṣe pé bóyá àwẹ̀ láwà ní àmẹ́ni tó bá ní kápá àti gbà bá aláìfí. Àmọ́ pé àwẹ̀ kan wá ń bẹ tó jẹ́ àwẹ̀ arúgbó nù ṣẹ̀ríà kò sí. Gbogbo àwọn àhádìsì lápapọ̀ tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi ń ṣàlàyé fún wa pé inú oṣù Rọ́jàbù yìí o àwẹ̀ kan bẹ́ẹ̀ tó lọ́lá, kò sí kankan tó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Kò sí kankan náà àwọn àhádìsì yẹn tó fẹsẹ̀ múlẹ̀. Bal nǹkan ẹyọkan eléyìí tí àwọn àfáà tó ń fà tó tún fẹ́ jọ bí ẹni wípé ó tún jọ pé ó tún mú nǹkan ọlá dání nínú oṣù táwa yìí náà ni umrah ṣíṣe láti padà débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáì sàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. Alhamdulillahi waliyyi salihin ثم الصلاة والسلام الأتمان الأكملان على رسول الكريم وعلى آله وأصحابه وكل من سار على نهجه إلى يوم الدين. أدعو فún Allah subhanahu wa ta'ala àtọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí àlàyé ilé ìtàn ṣe bọ̀ nípa oṣù Rajab yẹn. Oṣù Rajab ó láwọn àwọn àhádìsì tó pọ̀ táwọn àfáà máa ń kó wá tó jẹ́ pé ẹyọ kan nù rẹ̀ báyìí àwọn àfáà aládìsí ni kò sí kankan tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa pé ká gbààwẹ̀ tó special tó ní ọlá nínú oṣù yìí. Ká má ṣe ra gbọ́ òun ò ní ẹni tó bá fẹ́ gbààwẹ̀ kó mọ́ gbààwẹ̀ ó bóyá ẹni títí máa ń gba Monday àbí Thursday tẹ́lẹ̀ tó wá wá fákọ̀ ọrú àládà rẹ̀ àbí ó ti ẹ̀rú gan pé kó ń gbààwẹ̀ àmọ́ kìí ṣe pé bóyá yóò wá bu ọlá kankan fún àwẹ̀ yẹn yóò dà gẹ́gẹ́ bí ẹni pé ń gbààwẹ̀ láwọn ordinary oṣù yòókù náà ni. Torí pé ká sọ pé nǹkan báyìí lọ́lá nǹkan yẹn bùkátà sí ẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run àti Ànábì sallallahu alaihi wasallam. Ìgbọ́lá fún nǹkan ó bùkátà sí ẹ̀rí púpọ̀. Àdífì ẹyọ kan eléyìí tí wọ́n mú wá eléyìí tí ó tún fẹ́ jọ bí ẹni pé umrah ṣíṣe nínú oṣù yìí ó lọ́lá pa Ànábì ṣe náà ni àdífì Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma. Wọ́n ní Abdullahi ibn Umar ó sọ pé Annabi sallallahu alaihi wasallam ṣe umrah i'tamara Rasulullah sallallahu alaihi wasallam faqala arba' ihdahunna fi Rajab. Ó lá Nabi ṣe umrah mẹ́rin láyé ṣé mọ̀ pé ájì tá Nabi ṣe ájì ẹyọ kan ṣoṣo náà Nabi ṣe tó dágbére fáyé. Ànábì ò sí ájì pẹ́ méjì, ájì tó ṣe láti náà lájì tí ẹyọ kan tó ṣe tó jọ́ràn yẹn fún. Nígbàtá Ànábì ó sì ṣe ájì yìí umrah mẹ́rin ló ṣe ní gbogbo ìgbésí ayé Ànábì nínú ọ̀tàn rẹ̀ pé Ànábì ó ṣe umrah mẹ́rin ló ṣe. Abdullahi ibn Umar wá ní ìkánnú àwọn umrah tá Ànábì ṣe ó ṣe ní oṣù dáwà ní oṣù Rajab oṣù kejì ọdún. Bó ṣe wá sọ̀rọ̀ yìí àdífì yẹn bẹnu Bukhari àti Muslim. Bó ṣe wá sọ̀rọ̀ yìí wọ́n ń pe tàbí'í kan ní Urwa ibn Zubayr ìkánnú àwọn ọmọ kéwu ìyá ńlá wa Aisha tó jẹ́ ìyàwó Ànábì ni. Ó wá lọ bá ìyá ńlá wa Aisha pé Aisha ìyá wa ya ummul mu'minin ala tasma'ina ma yaqulu Abu Abdurrahman inna an-nabiyya sallallahu alaihi wasallam i'tamara arba' umar. Ó ní ìrẹ́ ìyá ńlá wa sí ẹ̀gbọ́n tí bàbá Abdurrahman ń sọ ìyún Abdullahi ibn Umar nípa wípé Ànábì ṣe umrah mẹ́rin láyé ìkánnú rẹ̀ wá bọ́ sínú oṣù Rajab. Aisha wa takú ọ̀rọ̀ yẹn tí ń ṣe ìyàwó Ànábì sallallahu alaihi wasallam faqalat ma i'tamara an-nabiy sallallahu alaihi wasallam umratan illa wa huwa shahiduha. Ó ní Ànábì ò ṣe umrah kan rí àyàfi kó jẹ́ pé òun wá pẹ̀lú Ànábì òun mọ gbogbo umrah tá Ànábì ṣe. Ìyálà wá ní wa ma i'tamara fi Rajab qattin. Ànábì ò ṣe umrah kankan nínú oṣù Rajab rí. Ìyí tàà tó lè fẹ́ gbé wọ́n pé Ànábì ṣe nkẹ́kẹ́ nínú oṣù yìí náà ni ti ọ̀rọ̀ umrah tí àfáwà Abdullahi ibn Umar mú wá
ìyàwó ànábì Aisha tó wá takò pé ànábì ò ṣe múra kẹ̀kẹ́ ní oṣù iṣẹ́ pé kò ṣe. Àdísì yẹn náà bẹnu Bukhari àti Muslim. Àdísì yẹn nínú àwọn sàábé tí wọ́n tún wá kàn nípa pé ànábì ò ṣe múra nínú Rajab ni Anas ọmọ Malik radiyallahu anhu. A sì mọ̀ pé Anas bin Malik náà bí ìyàwó ànábì ṣe jẹ́ bí Aisha ṣe jẹ́ ìyàwó ànábì ni Anas jẹ́ ọmọ ọ̀dọ̀ nínú ilé ànábì tó mọ ti fún tẹ̀dọ́nú ilé ànábì sallallahu alaihi wasallam. Anas náà wá ní nínú táàfi kan ọ̀rọ̀ yìí nípa ní pé ànábì ṣe umura arba umar ní umura mẹ́rin kulluhunna fi dhil qa'da gbogbo umura mẹ́rin yẹnyẹ ó ní gbogbo ẹ̀ lápapọ̀ inú dhil qa'da ló ti ṣe ìyún nínú oṣù ìkọkànlá inú oṣù kọkànlá ọdún ló ṣe kó tó kan dhul hijja oṣù kejìlá. Ó wá ní illa allati kanat ma'a hajjatihi àyà tó fi umura ilé tó ṣe pẹ̀lú hajji tí wọ́n pé hajji ẹyọ kẹta Nábì ṣe láyé hajji tamattu ẹ̀yìn náà ló ṣe. Ìtumọ̀ hajji tamattu ẹ̀yìn hajji mẹ́ta náà lóríṣiríṣi hajji téèyàn máa ń ṣe. Ìsídà kéèyàn ṣe ifrad kéèyàn dá hajji ṣe láì ṣe umura àbí kéèyàn ṣe kiron ní pé ó ṣe umura pẹ̀lú hajji ó sinmi lálàfo rẹ pàápàá ara mi tó gbé fún umura náà lọ fi ṣe iṣẹ́ hajji bọ́sọ̀ lẹ́lẹ́ pàápàá kò sí gbádùn kẹkàn láàrin àlàfúpọ̀ gbé múra ọjọ́ àjìmọ́ bá ní. Àmọ́ ájì tá Nábì ṣe onítàmọ́tò ẹ̀ ájì ilé tó jẹ́ pé Ànábì ti ń ṣe múra bọ̀ nígbà tó wáyá ó wá ṣẹ̀ṣẹ̀ bọ́ aṣọ ara mi ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ànọ́dá aṣọ ó ti ń ṣe nǹkan míì tó ní ṣe pẹ̀lú tó lè fi gbádùn ó ti ń ṣe lọ kó tó wá gbé aṣọ ara mi ẹ̀ padà ní yawmu tarwiyah ọjọ́ kẹjọ nínú oṣù ájì. So ìyẹn ni ájì ilé ìtànàbí ṣe àti umura tó ṣe papọ̀. Anas ní àyà tó fi ìyàn ni umura tànàbí ṣe. Umura tó sì ṣe pẹ̀lú ájì yẹn ni umura ilé tó ṣe nígbàtí wọ́n ṣe sulhu Hudaybiyah. Ìyẹn náà sì ní fi Dhul-Qa'dah náà ló ṣe. Ó ní ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí Anas sọ pé umura tànàbí ṣe ó ní wà umratan ó tó ṣe umura kan min al-amil muqbil fi Dhul-Qa'dah ó tó ṣe ní ọdún tó tẹ̀lé ọdún tí wọ́n lọ ṣe sulhu Hudaybiyah yẹn ọdún tó tẹ̀lé ó tó ṣe umura mi. Ó ní wà umratan umura ẹlẹ́ẹ̀kẹta tánàbí tó ṣe sallallahu alaihi wasallam min al-Ji'rana ó ṣe yún láti Ji'rana kí ló ṣẹlẹ̀ láàyè náà ní àyè tánàbí ti ń pín àwọn nǹkan ojú ogun tí wọ́n jà tí wọ́n kó ọ̀rọ̀ ní ojú ogun Hunayn. So ó ní ànábì tó ṣe umura nígbà náà. Ẹlẹ́ẹ̀kẹrin tánàbí wá ṣe náà ni umura tó ṣe pẹ̀lú hajji rẹ̀ Anas yanjú ẹ̀ tí fi ń túmọ̀ sí pé èyí tó tó ń fẹsẹ̀ rinlẹ̀ jù gẹ́ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí ó fẹsẹ̀ rinlẹ̀ nípa ànábì ò tó ṣe umura ní oṣù kò sí ìkẹkàn tó jọmọ́ ìjọsìn táwa sọ pé wọ́n gbé ọlá fún ní ṣíṣe rẹ̀ nínú oṣù kò sí ẹ̀rí kẹ́kọ̀ọ́ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. Ìyẹn ló fà á táfi rí àfáwà àgbà Ibn Taymiyyah alayhi rahmatullah tí wọ́n fi sọ pé wa qad ittafaqa ahlul ilmi ala ma qalat Aisha radiyallahu anha gbogbo àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ni wọ́n pa ẹnu pọ̀ lórí pé tí ìyá ńlá Aisha sọ yẹn pé ànábì ò ṣe umura kankan rí nínú oṣù dáwàá pé òun náà ni ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú pé umura tánàbì ṣe gbogbo inú Dhul-Qa'dah ló ṣe. So eléyìí ó jẹ́ dédé pọ́ìntì eléyìí tí àwọn olùmọ́túnmọ́ tó ń fà mọ́ra wọn lọ́wọ́ bẹ̀t kò sí ẹnìkan tó mọ̀ nípa hadith Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbà pé hadith kan bẹ tó wá sọ pé ká gbàwẹ̀ nínú oṣù yìí ó lọ́lá àmọ́ oṣù yìí ó lọ́lá oṣù ọlọ́lá ni àmọ́ kí wá là á ṣe nú ẹ̀ Ànábì ò sọ nǹkan kan fún wa ṣe mọ̀ pé bó ṣe sọ pé Muharram oṣù tó lọ́lá ni ó sì ṣàlàyé ń tá ṣe nínú Muharram pé tó bá ti di inú ọjọ́ kẹwàá níbẹ̀ àtọjọ́ kẹsàn ká gba àwẹ̀ náà l'Ànábì ní àgbà. Dhul-Hijjah oṣù yẹn ó lọ́lá láti jọ́ kìíní títí dé ọjọ́ kẹrìnlá ọlá ńbẹ̀ńbẹ̀. So Ànábì náà ló ṣàlàyé yẹn fún wa àmọ́ Rajab oṣù ọlọ́lá ni tí ò sẹ́nì kankan tó lè takò nínú ẹ̀sìn Islam ṣùgbọ́n kí wà láà ṣe ń bẹ táfi sọ pé nǹkan yìí ó special táàṣì nínú rẹ táfi mọ̀ pé àwa náà ṣe nǹkan tó lọ́lá Ànábì ò sọ kankan fún wa sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n àwọn àfáà ní kò sí láìfí àwọn nǹkan táwa náà mọ̀ níjọsìn tá ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tẹra máa ká tó máa ṣe àmọ́ a gbọ́dọ̀ mú àníyàn pé
ìjọsìn tá tó ń ṣe yí o lọ́lá púpọ̀ nínú oṣù yìí torí pé ààrẹ rí fún lẹ́yìn ayọ̀ Ọlọ́run ilé tá fi wọlé pé ẹ gbọ́dọ̀ ṣàbòsí fẹ́mi ara yín nínú oṣù yìí so ìmọ̀ ṣàbòsí fẹ́mi ara èèyàn nínú oṣù yìí a jẹ́ pé téèyàn bá ń ṣe àwọn nǹkan tó dáa náà nínú oṣù yìí àwọn ẹ̀kọ́ pé yóò gbaládá tó tún pọ̀ ju inú oṣù míì lọ náà ni dèdè àlàyé ní ṣókí tó wà nínú oṣù yìí bíbí láì tààrà tọ́lọ́n bá sọ ju ọjọ́ mẹ́jọ lọ a máa tẹ̀síwájú lórí àwọn àádìtì ilé tí ó pé wọ́n máa mú wá tó jẹ́ sí àwọn náà ti máa gbọ́ káàkiri lórí àwọn wáàsí pé nǹkan báyìí àtàwọn àṣẹlẹ̀ oríṣiríṣi tí wọ́n máa mú wá nípa Rajab nípa pé ìjọ yẹn ní jọ́tà nábì gun òkè lọ Isra wal Mi'raj gbogbo ẹ̀yìn yóò lálàáfíà àdọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam síbẹ̀ lórí àbí ìsìbẹ̀ tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáì fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn Islam kìí ṣe pé ká ṣe nǹkan kó pọ̀ àbí ká ṣe nǹkan kó kéré ńlá bùkátà sí bí kìí ṣe pé ká ṣe pẹ̀lú déédéé lànà bọ́lọ̀ ṣe pa wá láṣẹ bá nàbí ṣe ṣàlàyé fún wa kìí ṣe pé wàhálà púpọ̀ ńlá nídìí ní Islam kìí ṣe pé kéèyàn tó ń jòkó tẹ̀tẹ̀rẹ̀ ńlá nídìí kó ṣàwọ̀ afákọ̀ kó ṣe déédéé sọ́lọ̀ ló ní ọ́sẹ́ sánàbì ló ní ọ́sẹ́ ilé ìmúmìíràn ti ìtàkan ilé tí ìkanú àwọn àfáà ńlẹ̀ Yorùbá Ibn Fodi tí wọ́n kọ sínú tírà wọn tí wọ́n ní ẹnìkan bẹ sẹ́mọ̀ pé àkàrà Ànábì sallallahu alaihi wasallam tá a bá kírun tán ká sí astaghfirullah 33 astaghfirullah 3 subhanallah 33 alhamdulillah 33 Allahu akbar 33 káwí bẹ́ẹ̀ wọ́n wá ní ẹni yìí òun wò pé 33 lànàbí ni a máa ṣe òun a máa ń ṣe tí ó pọ̀ gan wọ́n ṣe bí 1000 jù bẹ́ẹ̀ lọ ó wá lálàá Ọlọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lójú oorun ó wá lálàá ó wá sùn ìgbà tó wá jí ní wọ́n sọ fún lójú àlá pé tọ̀ gbogbo àwọn tí wọ́n ṣe 33 nígbà tó di jáde kíámà kálukú wọn ń pè wọ́n pé ó yá ẹ máa bọ̀ wá ẹ̀san yín ní ẹ̀san àtàrù tẹ́ẹ̀sí ní 33 tẹ́ẹ̀sí ó ló ń bá ògbà ẹ̀yin ní 33 ẹ̀yin máa sọ wájú ń tẹ́ àwọn ẹni 1000 làwa ọkàn rẹ̀ balẹ̀ ojú oorun náà ló ti ń wo báwọn ó náà bá ń sọ pé àtà ló fún ẹ̀yin ní àtàrù eré tẹ́ẹ̀sí ànábì níwá ẹ̀yin máa là jẹ́ náà ti yìí tí wọ́n ṣe kọ́ ó lè mú ṣe torí kó lè wà pọ̀ ní àkàn náà yẹn fún mi tí ń ṣe wàhálà gan ń ṣe àìmọye 1000 àkàr ó náà wá sọ fún ọ lójú oorun pé tọ́ lónìí nígbà tó ti jẹ́ pé àkàn náà yẹn fún ọ nígbà tó wà láyé ọ̀yà lọ bá wọn tí wọ́n yẹn fún ọkàn san ọlẹ́sàn lónìí so ibẹ̀ ń ní àwọn àfáà tí máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa wípé gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú pé ẹ ṣe ẹ má ṣe ẹ ṣáàjà rí pé ẹni tọ́lọ́run fẹ̀sìn hàn náà ni àtẹ̀lé tó gbé èmi tí ń sọ̀rọ̀ àtẹlòmíì nínú àwọn àfáà wa kò sẹ́nì kankan tí Ọlọ́run rán sí wa nínú gbogbo wa bí kìí ṣe pé Ọlọ́run rán Nábì sallallahu alaihi wasallam sí wa tí bá sọ̀rọ̀ kan tí ò mú àbáfà kan sọ̀rọ̀ kan tí ó ṣe déédéé ìlànà Nábì ẹjú lu àfáà náà láyà ẹjú lú ẹkọ sí ayẹnu padà torí pé àwa kọ́ la san yín lẹ́san so wàhálà ó pọ̀ nínú ẹ̀sìn Islam àbí wàhálà kéré nǹkan la bùkátà sí bí kìí ṣe pé ẹjá ṣe bẹ́ni tí wọ́n fi ránṣẹ́ ṣe bó ṣe ṣàlàyé fún wa pé ká ṣe kálíbà gba ẹ̀san ní pípé tó bá dọjọ́ àlùkìyámà wọ́n padà máa sọ fún wa pé ó dá ẹ lọ bá àwọn táyàn yìí pé kẹ́ máa ṣe òtá ń bẹ Ọlọ́run nínú àwọn àgbàlagbà tá a sì bá kódà títí dì sí ń bá mọ̀mọ́ kan sọ̀rọ̀ nínú mọ̀lẹ́bí wa ni wọ́n wọn ò tí ì bí èmi tí ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì bí mi rárá tí màmá tí wọ́n ń gba àwẹ̀ Rajab yóò gbà tán wọ́n tún gba Sha'ban wọ́n gbà tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tó gba Ramadan náà tán wọ́n gba àwẹ̀ 90 days yánà ti darúgbó nísìn ìmọ̀ bóyá wọ́n sì lè gbà tọ́ bẹ́ẹ̀ ọmọ bet wọ́n ń sàlàyé fún ẹ pé kìí ṣe kéèyàn ṣe wàhálà kéèyàn fi àjẹrẹ èèyàn ńlọ́lọ́n bùkátà sí anábì tọ́lọ́n fẹ̀sìn rẹ̀ ló gba àwẹ̀ pérí Sha'ban kò gbá pérí ká tó wá sọ Rajab kò tí ẹ̀sẹ́ ìpá anábì ti ẹ̀gbá rí ìyá wọn dáa kọ́ tó délé ayé bí ṣe ń gbà náà tó Ọlọ́run sì kò kún mí nípa kìí ṣe túláàsì ní kẹ́ ẹ̀hẹ̀rẹ̀ ayé lè mọ̀ dèdè tọ́lọ́n bá ní ẹ ní kápá àti ṣe ẹ̀ṣẹ́ ìtànàbí sọ fún wa ní pé ahabbul a'mali ila Allah iṣẹ́ tọ́lọ́n nífẹ̀ẹ́ sí jù adwamuha wa in qalla ní tẹ́yàn bá lè máa ṣe lọ tọ́lọ́n fi ní kéyàn jáde láyé kódà kó má ju péréte báyìí lọ ẹ̀tẹ̀ yẹn fi ń ṣe nǹkan ìyẹn ní tànàbí fi ń wọ́nu Abdullahi ibn Amr ibn As pé àwẹ̀ tó ń gbà ti pọ̀ jù tó wá padà dàgbà yóò yíwọ́ ó ní mo ní kápá jù bá ń lọ ànábì ní máa gbà ọjọ́ kan kọ́ ọ sì máa túnú níjọ́ kan òun làwẹ̀ tó lọ́lá jù àwẹ̀ ànábì Dáúdà náà
ó lóun ní kápá jù bá ń lọ ṣùgbọ́n ní parí ayé Abdullahi ibn Amr ibn As ó padà regret ó ní àkínsì ti gba rústọ̀ tó ànábì sọ fún kí ti gbàdẹ̀kùn ànábì gbàtàgbà dé kò lè gba àwẹ̀ mọ́ bí ṣe ń gbà so Ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn ti máa ṣiṣẹ́ púpọ̀ ó padà wá máa ṣe kéékèèké kó máa fa kùnùkùnù bẹ̀ ńlá fi gbọ́dọ̀ kíyèsára kọ́lọ́n kó mọ́sà ìfún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gbogbo ohun tí ń jẹ mọ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run kọ́lọ́n kó gbé àjìnà sí kó gbé oníná jìnà sáwà náà orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run kó má jẹ́ ó bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run kó fúnfọ̀ kan balẹ̀ síbẹ̀ gbogbo ń bọ̀ lọ́tún ń bọ̀ lọ́sì wàhálà Ọlọ́run dákun má jẹ́ ó sí ọ̀gẹ́gẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tí wọ́n ń dùn mẹ́nìkọ̀ọ̀kan Ọlọ́run dákun má fọwọ́ bàjẹ́ kan èyí tí ń dùn mọ́ wa táà lè bá ẹnìkan èyí tí ń dùn wá táà lè bẹ́ ẹnìkọ̀ọ̀kan sọ ẹ̀yàfọ́ Ọlọ́run kó dákun kó bá sọ́ dìdùnú ọlá ìpé méjì rẹ̀ Ọlọ́run àwùgbọ́ ọmọ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá tọ́jú wọn gbogbo àwọn táà ń bẹ lọ́wọ́ ọmọ fún Ọlọ́run ọmọ alálùbáríkà mọ́sà ìbá wa bùn wọn bá bùn wọn lọ́mọ alálùbáríkà ọmọ tí ó wúlò fún Islam tí ó wúlò fún àwùjọ nìkan bá bùn wọn àwọn náà ọmọ ní Ọlọ́run dákun kó dà wá lágbà àjúmọ̀ ilé Ọlọ́run fi ṣe àkímọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa já kí ọ̀pọ̀lọpọ̀ rẹ láyé já kí ọ̀pọ̀lọpọ̀ láyé Ramadan ń bọ̀ Ọlọ́run ń súnmọ́ wa àwa náà ń súnmọ́ jẹ́ kí Ramadan bá wa láyé àtàláfíà wá fún wa ní àzìkí àtàláfíà ara ilé ìta lè fi ṣe Ramadan gbogbo òkú mùsùlùmí lápapọ̀ Ọlọ́run dákun mọ́sà ìbá wa kẹ́ wọn àtàn bẹ́ẹ̀ náà kẹ́nu wọn pa àṣàlékún ìkẹ́ wọn àwọn tọ́rọ wọn kù díẹ̀ káàtó bá wa mójúkò fún wọn ọlá ìpé méjì rẹ̀ Ọlọ́run gbogbo aboyún ayé bá a sọ wọn lẹ́rù kalẹ̀ láyọ̀ gbogbo aboyún ayé bá a sọ wọn kalẹ̀ láyọ̀ ọlá ìpé méjì rẹ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billah qumu ila salati yarhamukumullah.